Um, Daddy, ẹ káàsán sir. Yes sir. Daddy, a fẹ́ kí ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó ń lọ ní ìgboro ní báyìí nípa ti ayẹyẹ tí wọ́n ṣe lọ ní ìlú Ìbàdàn tí olórin kan lọ ń kọ orin tí kò yẹ kó kọ níbi ayẹyẹ torí àwọn èèyàn ti sọ pé ó ti yẹ ká gbé yín jáde, ó ti yẹ kẹ́ ẹ sọ̀rọ̀, ó ti yẹ kẹ́ ẹ ṣe kán o. Daddy, kí lẹ bá wa rí sọ sí sà. Ṣe rí ẹ̀yin ló jọ lójú pé àwọn onífújì àbáwọn olórin wọ́n máa ń ṣe wèrè, kò jọ àwa lójú. Nígbà tí kọ́rẹ́ǹsì tó wà níbi tán ti ń ṣayẹyẹ fún bàbá Ládọjà tó ń kọrin wèrè la fi ń wo wèrè, ẹ ti mọ̀ pé dájúdájú ẹni tó bá wo fíìmù yẹn a máa fi fíìmù yẹn hàn yín láìpẹ́. Ẹni tó bá wo fíìmù yẹn á ti mọ̀ pé ìlú wèrè ló ń lù, ijó wèrè ló ń jó sí orin wèrè tó ń kọ. So kò yẹ kó jọ yín lójú. Kí tiẹ̀ tó sọ̀rọ̀ sófà, mo kí bàbá ọba wa Adéwọ̀lú Ládọjà, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀, ẹsẹ̀ ọba jẹ kó pẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú ọjọ́ yẹn tó fi dúró bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n àwọn ọ̀tẹ̀ òṣèlú wọnú ẹ̀ tá a mọ bó ṣe jẹ́ àdẹ̀mọ́bi tó ti wá. Pé wọ́n dẹ̀ ń ṣe wèrè lójú agbo kò jọ àwa lójú. Ní bí ọdún díẹ̀ sẹ́yìn, wọ́n invite mi sí New York pé kí n wá kéwì fún bàbá Elégbèdé nígbà tó ń ṣe 88th birthday. CAC Àgbàlá Ìtura ní Abington Avenue ní Brooklyn láti ṣe ìsìn yẹn ń gbà yẹn, ìsìn birthday bàbá Elégbèdé. Kò ju 5 to 8 minutes drive láti dé reception event hall tí wọ́n lò within that Brooklyn náà ni. Gbogbo wa ti kúrò ní church àti dé reception, wọ́n jẹ wọ́n mu, eléré yẹn ń ṣeré lọ. Nígbà tó di time kan, MC wa announce wípé bàbá oní birthday àtàwọn ọmọ ẹ̀ wọ́n fẹ́ jó. Nígbà tí bàbá dìde, àwọn ọmọ ẹ̀ tẹ̀lé, àwọn ọmọ ẹ̀ tẹ̀lé, wọ́n lọ síbi 35 children. Ìgbà tí bàbá máa fi déwájú eléré tó ń bọ̀, tó máa fi déwájú eléré yẹn orin tó dá, ó ní bó bímọ bí ó bímọ ẹ wá wẹ̀yìn bàbá o, bó bímọ bí ó bímọ. Làwọn èèyàn pariwo orin òkú ló ń kọ yẹn, birthday ni bàbá ń ṣe. Ló wá ní èní lọ́jọ́ ìbí ẹ kú àṣeyẹ, ẹ̀mí á sọ pọ̀ ẹ o. Wọ́n correct ẹ̀. Nígbà tó máa kọ the next stanza, ó ní màmá ọlọ́jọ́ ìbí ẹ kú ayẹyẹ o. Ni wọ́n tún pariwo pé bàbá ni ṣe bó wà wájú ẹ ò rí náà ni ò rí ni. Ni wọ́n bá tún bẹ̀rẹ̀, ló bá tún change ẹ̀ sí bàbá ọlọ́jọ́ ìbí o, ẹ ṣe kíní kẹ ṣe kankan. Ẹnìkan wá lọ sọ sí létí pé ẹ kí bàbá dé ilé ẹ kì í. Ló bá ní
ọmọ Àwùjalẹ̀ níjẹ̀bú Òde o ẹ kú oríire wọ́n ní rárá Èkìtì ní kì í ṣèjẹ̀bú ló bá gbẹnu lọ sí Èkìtì ó wá ní pé Èkìtì kété ẹ kú oríire tọjọ́ ìbí bàbá o ọmọ Èkìtì ẹ kú oríire ẹ bá mi kí bàbá wa o ẹ̀wí ọ̀fadó Èkìtì kábíyèsí o bàbá wa okùn adé síjú adé làwọn èèyàn tún pariwo pé aládé sọmí adéjùgbé lọbẹ ìwé adó Ọọ̀ni of Ifẹ̀ ló tún dárúkọ mọ́ ìyẹn làwọn èèyàn wá dìde ni wọ́n lọ bá wọn gba microphone lọ́wọ́ ẹ̀ kùyúbìlù pé àwọn tó kó lẹ́yìn onílù ni wọ́n ò mórin kọ MC tí wọ́n gbà òun ló wá kọrin throughout náà gba microphone lọ́wọ́ ẹ̀ náà ni kó lọ jókòó èmi gan tí mo jẹ́ pé mo wá kéwì èmi mo wá padà di MC tá ń pe àwọn èèyàn sójú ijó so èmi ti ń rí wèrè àwọn olórin kì í ṣe lórí kọ́rẹ́ǹsì nìkan wọ́n máa ń ṣe wèrè wọn ẹ̀yìn ló ní òsì ṣé bọ́gà wọn ní Wàsíù Àyìndé ṣé bó rí pé lọ dúró níwájú aeroplane pé káropléènì má lọ ṣé kìí ṣe madness ni at the end of the day àmọ́ nǹkan tó change mind ẹ̀ tó fi gbórí wálẹ̀ ńgbà tí pléènì ń lọ bóyá kò wá fẹ́ kí pléènì yẹn gé orí òun so pé Táyé Currency náà tó wá ṣe latest báyìí pé wọ́n ń ṣe wèrè nílé olórin madness ti wà tẹ́lẹ̀ ó ti pẹ́ pẹ̀lú àwọn olórin ìyẹn ni ò jẹ́ kí ó ju àwa lójú ńgbà tá a rí i pé ó ń ṣe wọ́n wá ń sọ pé ó kọrin kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ because níta expect bẹ́ẹ̀ ni pé bàbá wa kábíyèsí Ládọjà ló yẹ kán máa kì president jókòó gọ́fúnà jókòó àwọn ọba aládé ńláńlá àwọn èèyàn pàtàkì pàtàkì wọ́n dúró síbì kan ọwọ́ adarin wèrè ẹni tó lùlù wèrè tó kọrin wèrè kò ní ìdórúkọ míì wèrè ni ṣùgbọ́n mo gbàdúrà pé tí wọ́n máa fi fún lábẹ́rẹ́ méjì ní àárò bóyá orí ẹ̀ á pé bóyá orí ẹ̀ á wálẹ̀ tó mo kàn rọ ọmọ Nàìjíríà especially àwa Yorùbá especially àwọn ọmọ Ìbàdàn kí wọ́n má bínú ẹ̀yin náà lẹ́bí wèrè àti èèyàn náà ló máa ń ṣèjọba pẹ̀lú ọba ìlú àtọba àti wèrè àti èèyàn gidi ni wọ́n jọ ń ṣèlú so ẹ̀ ní láti bínú Ọlọ́run dẹ̀ ṣe ọmọ yín bẹ̀ náà ni ṣùgbọ́n ó dùn mí pé wọn rí Saheed Òṣùpá ayẹyẹ tó bẹ́ẹ̀ yẹn ó yẹ kéléré jẹ́ bíi méjì mẹ́ta so bí kan bá ń kọrin wèrè àálọ̀ jó ń bi tọmọlúàbí ti ń kọrin so kí Ìbàdàn má bínú kólúbàdàn náà má bínú kó má sọ di nǹkan pàtàkì níwájú àwọn èèyàn wèrè nínú fújì ó ti kọ́mọ̀ ó dẹ̀ ti pẹ́.